wo olúgbọ́n kó jíire lónìí o bó bá wà rẹ̀sà ó sunkún re bí ìwọ góòdù bó bá ti jíire àbùsẹ̀bùsẹ̀ láṣẹ tọlọ́run ọba eléèlé ní February 23 ọdún 2024 ó ti mọ́dún ọjọ́ ìbí yìí jẹ láyé lágbára Elédùmarè láṣẹ tọlọ́run ọba ire owó ire ọlá ire àìkú balẹ̀ ọ̀rọ̀ ìfọ̀kànbalẹ̀ kó máa wọlé tọ̀ ọwá láṣẹ tọlọ́run ọba ajé tí ń gbére pàdé olókun kó yé gbére pàdé olókun mọ́ kó máa gbére bọ̀ lọ́dọ̀ rẹ láṣẹ tọlọ́run ọba gold àlùkò tí ń gbére pàdé ọlọ́ṣà kó yé gbére pàdé ọlọ́ṣà mọ́ kó máa gbére bọ̀ lọ́dọ̀ rẹ láṣẹ tọlọ́run ọba gold happy birthday to you ìgbà ọdún kan ní láyé fún ọ gold ọmọ pupa láàbò tó sóyòyò ọlọ́mọ rẹ ṣẹlẹ̀ láàrọ̀jẹ̀ gold ọmọ tó rọ́bọ́tọ́ bí ọ̀ká ní ọ́n nílé bàbá tó gbé bí ọlọ́mọ ọmọ tó lẹ́wà tó tún fẹ́ wà náà gold ń wẹ̀ lódò gbogbo àwọn ọmọkùnrin yọjú ìwọ lẹnu ọkùnrin kò lọ́nà tó bú sẹ́kún oníbẹ̀lẹ̀ yóò jáyà ẹni ṣebí yóò jalè ẹni ọmọ tó lẹ́wà tó tún fẹ́ wà náà gold máa gbọ́n lẹ́nu mi ò jàre ṣebí ìwọ lọ máa rìn lẹ́gbẹ́ bí ẹni ẹgbẹ́ òkúkú dùn ọ̀rárá akọ ló ń fi wọ́n ṣe nílé bàbá tó gbé bí ọlọ́mọ àtẹ̀pẹ́ lẹ́sẹ̀ ẹ̀tẹ̀nà ilé ayé ó tẹ̀lẹ̀ bàbá tó gbé bí ọlọ́mọ pẹ́ láṣẹ tọlọ́run ọba gold Aaye ọjà Èkìtì ní sílé bàbá rẹ tó gbé bí ọlọ́mọ tẹ́tí bẹ̀ẹ̀ lẹ́jẹ́ mo fẹ́ kí ọ lọ sùúrù yá àti bàbá rẹ tó gbé bí ọlọ́mọ ṣebí ìwọ lọmọ onímọ̀ ògbó onírè ṣebí ìwọ lọmọ abúlẹ̀ẹ́lẹ̀ sowó ìwọ lọmọ wá ìwọ lọmọ ẹkùn ìwọ lọmọ Aaye ọjà tí kìí jẹ ògbógbó máa gbọ́n lẹ́nu mi ò jàre ṣebí ìwọ lọmọ ẹkànnà bu wẹrẹ tóko máa gbọ́n lẹ́nu mi ò jàre ṣebí ìwọ lọmọ arówó tí ọ̀pọ̀ òyìnbó ṣebí ìwọ lọmọ arómi lùsọ bàbá Fẹlá ó ti mọ́dọ̀ ọjọ́ ìbí ìjẹ gold lágbára Elédùmarè ire lójú owó rí ire lójú rẹ yóò máa rí láṣẹ tọlọ́run ọba ọdọọdún là ń rórógbó ọdọọdún là ń rẹ̀ ṣá ọdọọdún là ń rọ̀mọ òbí lórí àtẹ ọdọọdún lèwe sápárúwé láyé ọdọọdún náà máa rí ọ láṣẹ tọlọ́run ọba gold ojú tó mẹ́lẹ̀ rí ojúmọ́ ọlá ojúmọ́ àìkú balẹ̀ ọ̀rọ̀ ìfọ̀kànbalẹ̀ ìdùnnú kó máa wọlé tọ̀ ọ́ wá láṣẹ tọlọ́run ọba gold happy birthday to you ìgbà ọdún kan ni.